kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káàsì ó pẹ́ lẹ́nu kẹrin kése kẹ́sìn ọba kó jẹ kó pẹ́. wọ́n ní aláàfin ti ìlú ọ̀yọ́ ọba abdulhakeem ọwọ́ adémọ̀ ti bẹ̀rẹ̀ orò ìpèbí lẹ́yìn oṣù kan tó máa gba ọ̀pá àṣẹ. aláàfin ti ìlú ọ̀yọ́ ọba abdulhakeem ọwọ́ adémọ̀ ti bẹ̀rẹ̀ ìgbélé o ọlọ́jọ́ mọ́kànléní ogójì báyìí ìyẹn orò ìpèbí tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì friday àná òde yìí tí í ṣe ọjọ́ keje oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí mà ní olórí òṣìṣẹ́ sí ààfin tuntun náà Rótìmí Ọ̀ṣúntọ́lá ó mà ló má fi kéde yìí léde nínú àtẹ̀jáde kan tó fi léde ní ọjọ́ ẹtì friday gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà gẹ́gẹ́ bó ṣe sọ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ó ní ètò ìgbélé náà yóò wá sí òpin. Ọ̀ṣúntọ́lá nínú àtẹ̀jáde náà má ṣàlàyé pé ó mà pẹ́ dandan fún ẹnikẹ́ni tó bá jẹ́ aláàfin láti ṣe orò ìpèbí ọlọ́jọ́ mọ́kànléní ogún náà kí wọ́n tó lè wọ ààfin gẹ́gẹ́ bí aláàfin ti ìlú ọ̀yọ́. ó wá sọ wípé gẹ́gẹ́ bí ìṣe òfin kónílé ó gbélé yóò wà káàkiri ìlú ọ̀yọ́ láàrin aago 8 alẹ́ sí aago 6 ìdájì ní gbogbo ọjọ́ mọ́kànléní ogún náà. èyí mà túmọ̀ sí pé kò ní sí lílọ bíbọ̀ láti aago 8 alẹ́ títí di aago 6 ìdájí o àti pé ẹni tó bá tàpá sí òfin náà yóò fojú winá òfin. lẹ́yìn èyí ó ní ayẹyẹ ìwúyè yóò máa wáyé o ní ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2025 ní ìlú ọ̀yọ́ bákan náà. ọba ọwọ́adé ó mà ló má bẹ̀rẹ̀ ìpèbí lẹ́yìn tó padà sí nàìjíríà láti orílẹ̀-èdè canada tó lọ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé tó mà kéde rẹ̀ gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ tuntun nínú oṣù kínní ọdún 2025. ẹ ó rántí pé látìgbà tí ọba lámìdí ọláyíwọlá kẹta ìyẹn ọba ìlú ọ̀yọ́ nígbà kan tó ti wàjà tó ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ àtìgbà náà rèé ó ní ìtí ọba ó mà ló mà ti ṣòfò nílùú ọ̀yọ́ kó tó di wípé gómìnà mákindé ó padà fọwọ́ sí ọwọ́ adé gẹ́gẹ́ bí ọba ìlú ọ̀yọ́. kí adé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káàsì ó pẹ́ lẹ́nu kánikẹ́sì kẹ́sì ọba rèé kó sì jẹ́ kó pẹ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ tún bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má wá gbàgbé láti bá wa tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò alọ́kòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. a kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní elédùà yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa a kú ìsinmi òpin ọ̀sẹ̀.